automatically Tinubu ló ń bọ̀ wá gbà wá là. Òun ló máa yọ wá kúrò. Òun ló mọ ẹni tí ìjọ pé ọmọ. Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ PAVILION TV. Ẹ sì káàbọ̀ sí orí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ẹ káàbọ̀, ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà o. Ìránṣẹ́ Ọlọ́run Prophet MKO Tibetan wọ́n ti sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run àgbà yìí sọ. A ó jọ gbé e yẹ̀wò. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí, à ń padà bọ̀. So automatically Tinubu ló ń bọ̀ wá gbà wá là. Òun ló máa yọ wá kúrò. Òun ló mọ ẹni tí ìjọ pé ọmọ ìyá lọ́jà general ni. Ó ti sọ́fà rí, ó ti lórúkọ lórúkọ, ó ti mórúkọ tó dáa. Kí lórúkọ tó ń jẹ́ láti Arágbèjì tẹ́lẹ̀, orúkọ kan wà tó ń jẹ́ Ògúndélé lórúkọ ẹ̀, Ṣàngódélé àbí kìrìsìkìrì délé lórúkọ ẹ̀. So ìgbà tó lórúkọ gidi, orúkọ téèyàn bá nírìn àjò ló máa ń jẹ́, ló sọ̀rọ̀ èdè Tinubu, ọmọ ìdílé Tinubu. Then when you look at nínú ẹ̀kẹ́ tó bá wo Luke 5, ó ní ẹ̀tì sínú ibú. Ẹ̀dá káfí Tinubu jọ ní ẹ̀tì sínú ibú. Tinubu náà ní Matthew 5:6-10. Ó ní ẹ̀tì ọkọ̀ yìí sínú ibú. Ṣé kìí ṣe Tinubu náà ni? Bẹ́ẹ̀ bá ní kìí ṣe wọ̀nyí lẹ́mọ̀. Lè má Tinubu orúkọ yóò ní ti nínú. So it's okay. Ṣé rí? Hallelujah. Nígbà tó ń dẹ̀ tì sínú ibú tán, wọ́n ní wọ́n kó ẹja púpọ̀. Ẹ jẹ́ ká tì sí káwọ́ pé a máa kẹ́ja púpọ̀. Yes, o lè kàyẹ fún ní ẹnìkan tẹ́lẹ̀ sọ. Ní bọ́ sọ́wọ́ Àtìkú. Ẹmọ tó mọ Àtìkú o. Ṣé ẹ fẹ́ rálù? Ẹ má rálù o. Labalábá tó fẹ́ paná súyà. Ẹran abẹran lórí iná. Orúkọ ro. Ẹ̀wọ̀n àti sínú ibú Tinubu nìyẹn. Àtìkú. Then obì kẹrẹ àfínbọ̀ ọmọlẹ̀ lọ́dọ̀ wa ni. Àdẹ̀má lò nígbà tí ìyàbá fẹ́ bí ìyàbá fẹ́ fọ́mọ. Ìyẹn náà pé ní obì aláwẹ́ mẹ́rin ní mẹ́jọ sílẹ̀ bá obì aláwẹ́ mẹ́ta ìyẹn lòbí. Àfi tó nǹkan ṣe àbí kílẹ̀ dúdú ẹ fọ́rọ̀ mi lò. Ẹ káàbọ̀ padà. A lérò pé ẹ ti rí kókó kan tàbí èkejì nínú àwọn ọ̀rọ̀ tí bàbá sọ wọ̀nyí. Ẹ má gbàgbé láti fi èrò tiyín ránṣẹ́ lórí comment section. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí PAVILION TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.